Bíbélì sọ nínú ìwé Àìsáyà orí 59 láti ẹsẹ̀ ìkẹrin, ó ní kò sí ẹni tí ń wá ẹ̀tọ́, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán, wọ́n ń sọ èké, wọ́n lóyún ìkà, wọ́n ń bí ìparun, wọ́n ń pa ẹyin paramọ́lẹ̀, wọ́n ń wu okùn aláǹtakùn. Ẹni tí ó jẹ nínú ẹyin wọn yóò kú, àti èyí tí a tẹ̀ bẹ́ ọká jáde. Ǹjẹ́ mo gbàdúrà fún ọ ní orúkọ Jésù, gbogbo ọ̀nà ògo rẹ ta òwò aláǹtakùn dí ní orúkọ Jésù. Bíbélì ní iná ṣáájú Olúwa, ó sì jó àwọn ọ̀tá rẹ̀ run ní orúkọ Jésù. Gbogbo òwò aláǹtakùn ta síbi tí ògo rẹ̀ gbé wà, iná Olúwa kó jó wọn ní orúkọ Jésù. Gbogbo ibi tó yẹ kó ti rí àánú gbà ta ti fi òwò aláǹtakùn dí, iná Olúwa kó jó wọn ní orúkọ Jésù. Bíbélì ní aṣẹ́gun dragoni náà nípa ọ̀jọ̀dún àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí wa. Gbogbo ibi tó yẹ kó ti rí ògo lò, gbogbo ibi tó yẹ kó ti gba promotion, gbogbo ibi tó yẹ kó ti ní ìlọsíwájú, gbogbo ibi tó yẹ kó ti déèyàn láyé, ṣùgbọ́n tí òwò aláǹtakùn tó ti bo ibẹ̀ mọ́lẹ̀, ìjẹ́ ní orúkọ ńlá ti Jésù Kristi, iná Olúwa kó jó gbogbo òwò aláǹtakùn run. Gbogbo májẹ̀mú àti iṣẹ́ òkùnkùn ta fi òwò aláǹtakùn ṣe, èyí tí ò jẹ́ kó rọ́mọ bí, tí ò jẹ́ kó rí ilé ọkọ gbé, tí ò jẹ́ kó rí promotion níbi iṣẹ́, òwò aláǹtakùn ta fi ń ní ọmọ rẹ lára, ta fi ń da ìdílé rẹ láàmú, ní orúkọ Jésù, iná Olúwa kó jó wọn run. Gbogbo iṣẹ́ ta ṣe sínú òwò aláǹtakùn, iná Olúwa kó jó wọn run ní orúkọ Jésù. Gbogbo ibi tí ògo rẹ wà, gbogbo ibi tí ìṣerere rẹ wà ta ti ta òwò aláǹtakùn dì, iná Olúwa kó jó wọn run ní orúkọ Jésù. Gbogbo iṣẹ́ òkùnkùn ta ṣe sínú òwò aláǹtakùn, ní orúkọ Jésù, a fi ẹ̀jẹ̀ Jésù parẹ́. Gbogbo májẹ̀mú òwò aláǹtakùn lórí ayé ẹ kó dópin ní orúkọ Jésù. Bó bá ń wọlé ká máa fojú kó òwò aláǹtakùn, kó bá bá ń jáde ká máa fojú kó òwò aláǹtakùn. Gbogbo májẹ̀mú bẹ́ẹ̀ ó dópin lórí ayé rẹ. Gbogbo iṣẹ́ òwò aláǹtakùn láti wákàtí yìí lọ, ọ̀run bàjẹ́ ní orúkọ Jésù. Bíbélì ní ta ló ń wí tó ń wá sí ìmúṣẹ nígbà tó Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Bíbélì ní nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa gbogbo iṣẹ́ òkùnkùn run. Iṣẹ́ òkùnkùn ní òwò aláǹtakùn. Mo gbàdúrà ní orúkọ Jésù, ọ̀run kó bá gbogbo